wọ́n ṣe akẹ́kọ̀ọ́ kan ṣìkàṣìkà lásìkò ìjà tó ṣẹlẹ̀ láàrin ilé ẹ̀kọ́ méjì kan ní ìlú Abẹ́òkúta. Ó yẹ wo bí fọ́nrán yẹn ṣe lọ. Látọwọ́ bàbá mi olóyè Moruf Adégbóyèga, ọmọ ọ̀dọ̀ àgbà tí ń gbénu rédíò dún yànmùyànmù. Mo kí gbogbo wa jákèjádò ní ibi gbogbo tí ẹ lè ti máa láǹfààní láti máa wò mí. Mo kí wa wípé a káàárọ̀, a káàsán, àsìkò alálẹ́, èyíkéyìí àkókò tí ó bá bá yín níbẹ̀. Ọwọ́ ìrọ̀lẹ́ òní ni wọ́n mú ọmọdékùnrin tí ẹ̀ ń wò yìí wá sí ọ́fíìsì wa lórí ìjà tí wọ́n ló ṣẹlẹ̀ láàrin àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Ashiro High School àti Ẹ̀gbá High School. Ẹ jẹ́ ká gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ. Ọmọ olùkọ́ ni ẹ? Kaduna State. Kaduna? Bẹ́ẹ̀ni. Haúsá ni ẹ nìyẹn? Bẹ́ẹ̀ni. Ó ti tó gbà wọ́n tẹ́tí ń gbé ní Abẹ́òkúta Ogun State. Láti gbé abí 2013 lè mi wá. 13 ẹ dé? Àwọn òbí ẹ méjèèjì ńkọ́? Ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi mo wà. Àwọn òbí ẹ ńkọ́? Wọ́n wà ní ọ̀dọ̀ àná. Skúl wo ló ń lọ? Ashiro High School. Kíláàsì wo ló wà? SS3. SS3. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ lónìí kí tó dì báyìí? Ní ìní ó rẹ̀ mí ní àti àárọ̀ so mo dẹ̀ ń sùn kiri ni bọ̀ ìgbà tí ó máa di aago lọlé tẹ́ pé iná mo rí àwọn ọmọ Ashiro àtẹ̀gbá àsìkò tó ń jà mo rí àwọn ọmọ Ashiro àtẹ̀gbá àsìkò tó ń jà mi dà sí ìjà wọn èmi àti. ṣé bó ló bẹ̀rẹ̀ níbo ni wọ́n wà tó fi rí wọn tí wọ́n ń jà? irọ́ àti iwájú sùn wọn lọ ti ń jà. mi ò dẹ̀ ọwọ́ mi wàhálà mi mú nítorí ọmọ àlẹ́gbẹ̀ẹ́ báyìí èmi àyàn àti ilé adé sọdá sí ẹgbẹ́ kejì wọn àrùn òun gan ó dẹ̀ sọ́pọ̀tì mi ní ibi àti mo ti máa ele. kí lórúkọ tiẹ̀? ok. so mi dẹ̀ mọ next thing tó ṣẹlẹ̀ ní mo ṣàmọ̀ pé mo bára ní hospital. kí ló fi ṣe báyìí? mi gbọ́ nísìnyí wọn ní òkà ló fi gbà mí. báwo ló ṣàpò òrùka náà fi gbà yìí? báwo ló ṣe ń ṣe é tó fi mọ̀ pé ó ṣe kó jẹ́ òrùka? ibi àpá ló wà lára ẹ̀, ṣé kìí ṣe àdá àbí ẹ̀ṣẹ́ abọ́bẹ̀? ta ló ṣojú ẹ̀ ńgbà tí wọ́n ṣe báyìí? lóòótọ́ ni kò sọ ọ́ lórúkọ tiẹ̀? Dámiláre. ó wà ń bẹ̀ ń báyẹn. àjọ ń lọ ní máa ẹjẹ́ mi ló wà. ẹjọ́ ń lọ. àjọ ń lọ ìbàdàn jábọ̀. ṣé òun dá sọ̀rọ̀ wọn? òdà sọ̀rọ̀ àjọ ń sọ̀rọ̀ lórí òun wàrà ó sì ti lòdù wọn náà ti lòdù pé òun kàn fún wọn gbé kí wá sùn lẹ́nu ó náà pé wọn rà ń kó lọ́wọ́ àṣọ àjọ ń lọlé. bàtà àjọ ń lọlé yẹn àdàdé bẹ́ẹ̀ gbá ẹ̀sùn àpọ̀sì títí kọ́ra wọn rà ń pé ọdún ń jà ọkọ̀ lù àpọ̀sì àti ń gbọ́dún kọ́sì tìbítà wà á kọ́sì padà. ta ló ṣojú ẹ̀ ńgbà tí wọ́n ṣe báyìí? lóòótọ́ ni kò sọ ọ́ lórúkọ tiẹ̀? Dámiláre. ó wà ń bẹ̀ ń báyẹn. àjọ ń lọ ní máa ẹjẹ́ mi ló wà. ẹjọ́ ń lọ. àjọ ń lọ ìbàdàn jábọ̀. ṣé òun dá sọ̀rọ̀ wọn? òdà sọ̀rọ̀ àjọ ń sọ̀rọ̀ lórí òun wàrà ó sì ti lòdù wọn náà ti lòdù pé òun kàn fún wọn gbé kí wá sùn lẹ́nu ó náà pé wọn rà ń kó lọ́wọ́ àṣọ àjọ ń lọlé. bàtà àjọ ń lọlé yẹn àdàdé bẹ́ẹ̀ gbá ẹ̀sùn àpọ̀sì títí kọ́ra wọn rà ń pé ọdún ń jà ọkọ̀ lù àpọ̀sì àti ń gbọ́dún kọ́sì tìbítà wà á kọ́sì padà á dẹ̀ ń lọ. ìgbà wá débi tá a fẹ́ gùnkè ká kọ́sì padà pé kí òun fẹ́ sọdá ń tẹ̀ pé kí n lè mú sọdá ó dẹ̀ máa fẹ́ kí n máa jà tèmi ní ìmú rẹ̀ ìrẹsì tó tọ́ mọ́ ọkàn sọ̀tàn ó ló ń bá ń pé òun bí ọjọ́ ní kàńtà. ṣé wọ́n rí sọ̀tàn yẹn gangan? mo rí sọ̀tàn bẹ́ẹ̀ ni òun ní bí ọjọ́ ní kàńtà mà mọ̀. ṣé o pẹ̀lú ẹ̀? rárá wọn àtọ ọmọ tó ń jà ọjọ́ ní kàńtà èlò wa fẹ́ kó bẹ́ẹ̀ pé kí ọ wà máa kọlù òun mo kọ̀ rí kọ̀ gbà ọkọ̀ jábọ́ sínú inú títí tó da àwọn kòtò kò wá níbi káwọ́ ṣe yẹn. FM. bẹ́ẹ̀ ni jábọ́ pé nìkan lójú báyìí. òun sọ pé bóyá wọn náà ní nǹkan wọn ṣá ní nǹkan ni àbí sẹ́ni yẹn kọ́ ọ́bà kò ó nà ní nǹkan. wọn ṣá nǹkan kan rárá ọgbà níbi ìgbà báyìí ó kó kú lọ bí ó dá bí 30 minutes láti jí táàbù ní lórí ká 2 minutes tó sì ní ṣe padà. kí ló fa ìjà láàrin wọn tẹ́lẹ̀? àjọ àwọn tó fàjà yẹn àágùn ìdásíjà ń lọ ní gbogbo ara. ṣe bí Ashiro ni wọn lọ Ashiro àti Ẹ̀gbá School ni wọn jà ó yẹ kó lè mọ ẹ̀yọ́ níbẹ̀ ṣe máa ń jàjà yìí nìyẹn ó yẹ kó lè mọ. nǹkan tó máa dídí fàdíjà wọn kò máa ń jà. kíláàsì wo ni wọ́n wà? ibo lẹ wá gbé lọ́ngbà tó rí báyìí? hospital ti bo. Lókòyè ẹsẹ̀ rẹ̀. Has the matter been reported at the police station? ṣe ti sọ fáwọn ọlọ́pàá?
ọlọ́pàá ò tí mọ̀. a lọ rìpọ́tù skul ṣá ló ń ṣẹlẹ̀ àkọ́ lọ skul àlọ́ rìpọ́tù. skul àti close. àkọ́ lọ skul bàbá ẹgbẹ́ dé ọ̀sẹ̀ ìdàrẹ́ sọ fún àwọn skul dàrẹ́ èyí lọ rìpọ́tù àwọn èyí lọ rìpọ́tù kọ̀ǹtíṣàn skul tó bá wù ẹlẹ́yà a ò ní ṣàìbù yẹn gbọ́ bí ìṣẹ̀lẹ̀ yẹn bó bá tún ṣe ń lọ a gbà ládùúrà pé kí ọlọ́run fún ọmọ tí wọ́n ń nà yìí ní àlàáfíà kíákíá. ẹ ṣé púpọ̀ ọ̀gá mi bàbá mi grandpa mi double high chief Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà tí ń gbénu rédíò dùn yànmùyànmù. ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní subscribe sórí ìtànà èdè Yorùbá lórí YouTube Olúwatóbilọ́ba Dáramọ́lá Glamour Lady lórúkọ tèmi.